أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. Bàbá wa gbọ́ Ọlọ́run lálárọ̀ Sàràkí àdínì wọn ránṣẹ́ wá wọ́n ní bàbá àgbà Ọlọ́run dákun wọ́n láwọn ń rí àmì Ọlọ́run lára wọn àwọn wá fẹ́ káwọn ọjọ́ máa wúra àwọn báyìí wọ́n ní gbogbo ẹni tó bá dí ẹ dákun káwọn ọjọ́ máa wojú ara àwọn báyìí làwọn fẹ́. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين عونك يا محين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. ومن يتق الله يجعل له مخرجا ويرزق من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل له لكل شيء قدرا. God be any Ọlọ́run bá ń bẹ lára rẹ̀ kó ní la ilaha illallah. La ilaha illallah. Láàrin ìṣẹ́jú márùn-ún péré. Mo kí kalẹ̀ bàbá wa àgbà lájẹ́ àgbà ní kalẹ̀. A'anakumullah. Gbogbo tí wọ́n pè ní àdàbíyà tí ó wẹ̀yìn. Mo fi bàbá wa gbà. Àdàbíyà. Bàbá wa gbà. Mo fọlùwàsọ Ọlọ́run níjẹ́ máa padà sí ibùdó ayé. Àmín. Bàbá wa gbà Al-Agorowiy. Bàbá wa gbà níbẹ̀ bàbá wa gbà onítàdá. Ẹ dákun ẹ má sábà ń da kíkì yìí bẹ́ẹ̀. Àsìkò ni. Mo fi kíkì wọn. Mo fi kí afáwa àgbà Mawlana Sheikh Al-Agorowiy. أدام الله حياته. Ẹ dákun bàbá dókítà bá mi oníkun kéwú. Àsìkò nítorí Ànábì. Inshallah. Mo kí bàbá Raodo ní kíkí mẹ́ta. Yakumullah. Kí n sì ṣàdúrà fún àlùfáà Al-Agorowiy Ọlọ́run lálárọ̀ wallahi. Mo mọ̀ bẹ́ẹ̀ ó ti wù mí bí kí n dìde kúrò bíbí látẹ̀kàn. Allah. Kò sí tí ń ṣẹlẹ̀ bí kì í ṣe pé gbogbo tí ń rí yẹn tí ń ṣẹlẹ̀ ń ní. Èmi lọ́lọ́run ọba ń ṣe wáàsí fún tí bàbá wa dókítà níkàlẹ̀ tí wọ́n bá fura àtàwọn àfáà wa ẹ̀ rí pé nǹkan ní alhamdulillah. Alhamdulillah. Mo wá wo wáàsí bíbí ni. Mo fi kíkí mẹ́ta kì í Ogbolé Àgòrò mo ṣe wáàsí níbi kan lóṣù méjì sẹ́yìn. Wọ́n á sọ fún wọn pé ògólé yín tó bẹ́ẹ̀ lè lọ ẹ máa lọ tanná wo gbogbo mi nílọrin bíbí náà ni kò sì pẹ́ ẹni ayé pétì báyìí náà ni wọ́n ṣe pétì.
gbogbo ẹni tí ọlọ́run rẹ bá dá lójú bí ọlọ́run ṣe dá bàbá Raodo lójú tọ́lọ́run fi ń dára báyìí fún yín kó ní la ilaha illallah. La ilaha illallah. ládùúgbò tó gbajúmọ̀ ńlẹ̀ yìí ni kò jóṣù kan sígbà náà lọ ẹni tí wọ́n pètì lérí nílọrin bí báyìí wọ́n sì lọ gbé ìgbè. Allah. gbogbo tí ń jẹ́lẹ̀ àgòrò àdánwò lọ́lọ́run fi bàbá wa Raodo ṣe fún wa o. Allah. kò sí ń tó dáa tí ó lè bàjẹ́ ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ lẹ́tọ̀rọ̀ lẹ́dì nǹkan yín mú transformer kan ní ògo kan rè wọ́n pé tàwọn kan náà jù báyìí lọ ń bò mí. àdúrà mi fún yín àti kíkí mẹ́ta mo bá yín dúpẹ́ pẹ̀lú bọ́lọ́hún ṣe ní kí á rí yín fi ṣe fáàrí nínú ilé wa láàyè yìí bí anabi Ibrahim anabi Yusuf ṣe dúpẹ́ lọ́jọ́ tílẹ̀ lé mọ́ anabi Yusuf láàrin àwọn tó bá pàdé nínú ọgbẹ́ wọn ìwọ̀n sọ fún wọn pé wọ́n bí wọn dá wọ́n tabatu millati àbá. Bismillahir Rahmanir Rahim. واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا yashkurun. ọ̀rọ̀ yìí ti yé ẹ̀yin àgbàlagbà níkàlẹ̀ kíkí àkọ́kọ́ nu mo bá gbogbo ilé àgòrò dúpẹ́ ipò wọn rọmọ bí. ìwọ náà nílé yín kéyìn ń jẹ́ wá sí ṣé wọ́n ò rí wọn náà fi dúpẹ́ létí yín náà. àkọ́kọ́ nu kíkí ẹlẹ́ẹ̀kejì mo kí ìmọ̀ lára yín gbogbo ẹni tí èlò lè ké wá àbí tí ò lọ lọ́jọ́ tí wọ́n ní kẹ́ lọ ìtì ń gé kábàámọ̀ jẹ́ lára tí. bá Nabi Suleiman àti bàbá rẹ̀ Dáúdà ṣe dúpẹ́ ẹ̀yin wá jókòó bàbá wa wá jókòó. àṣọ Ọlọ́run ń sọ̀rọ̀ lọ́wọ́ lára ẹ̀yin àti bàbá bí Nabi Suleiman. ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين. ọpẹ́ ọjọ́ náà tí bàbá àtọmọ dá èmi náà bá yín dúpẹ́ náà lónìí. Ayyakumullah. ìwọ náà àtàwọn tó bí ọ kó jẹ́ wá sí sẹ́nu yín tọ́pẹ́ ńlẹ̀ yín. ó di méjì ẹlẹ́ẹ̀kẹta tí mo fi kí yín ọba tó gbé oore yín gbàgbàgbà táyé ò ní kẹfín sí pé kí ni a nílò gbogbo ẹni tí ó bá fura pé kí ló lò ọlọ́run ti jẹ́rìí lára olóko mi Haji Muhammad Sa'id ọlọ́run lálárọ̀ wípé ẹ ní nkẹ́kẹ́ tó kọjá ọlọ́run àti ó máa ní yẹ́tẹ̀kí lọ. يجعل له مخرجا. wá sí tí mo wá mú lára inú lọ́jọ́ tí mo darí umura nú àwẹ̀ tí mo dé wọ́n á fẹ́ púrúfù istijaba tí mo gbé dé mo á sọ fún àwọn èèyàn níbi tí wọ́n pọ̀ sí bíbà mo ní ìlọ láìpẹ́ padà yìí sì ń kó àwọn mẹ́ta lọ. Ayyakumullah. mo ní mo fẹ́ dán wò mo sì mọ̀ pé ìlẹ́nìkan lẹ́yìn Ọlọ́run. Akramakumullah. ìsì retí bí kankan tayọ ọ̀dọ̀ Ọlọ́run. mo á ní tí mo bá ṣe Mawlidi tán ní lọ mo sì fẹ́ kó àwọn èèyàn lọ. ìgbà tó Ọlọ́run wá ń tó tiyín bí ṣe ń tó yìí mo á wò pé Ọlọ́run èyí tèmi wí tẹ́nìkan ò mọ bọ́ọ̀lù ń ṣe ṣe tẹ́nìkan ò sì tó bẹ̀ kó jáde kó sọ fún òun lòun rán Ọlọ́run dákun ní umura àtàwọn ọmọ tí ń kó lọ
Fatiha dami lójú. أكرمكم الله. من يتق الله Bẹ́ẹ̀yàn bá mọ Fatiha kó wá júwe rẹ̀ fún wa. يجعل له مخرجا. Sọ ma pé eye òǹkà àyà Fatiha dàrú mọ́ wọ lọ́wọ́ dì sí. يجعل له مخرجا. Àyà méje ni, àyà mẹ́fà ni, àyà mẹ́jọ ni, òun wá etí ìrìdì sí. يجعل له مخرجا. Ọjọ́ tó bá tó mẹyẹ àyà tí ń bẹnu Fatiha, ọjọ́ náà ló tún dààmú mọ́nú ayé. أكرمكم الله. Torí lọ́jọ́ tá Ànábì fẹ́ dààmú Ọlọ́run sọ pé wàlá kọ́ni atainaka. سبع من المزاني والقرآن العظيم. Intelo alubarika mi pé mo lọ́lọ́run, mo fi Ọlọ́run tẹ ni mo fi kì í. أكرمكم الله. Ọlọ́run ò wá gbogbo ẹni tí ó bá wá fojú bú wò yín lónìí náà lójú rẹ̀ ó fọ́. آمين يا الله. Mo fi kíkí mẹ́tẹ̀ẹ̀ta kì í, kíkí yín pọ̀ àmọ́ yóò gbà mí àwọn àfáà mi ń bẹ́ ń kálẹ̀ yìí lè sábẹ́ ajá wájú wọn. Àdúrà ẹyọ kan tí ń ṣe fún yín àárín yín àtọ́lọ́hún ọlọ́mọdé ó dàrú láyé. آمين يا الله. Àyà kan mo fẹ́ fi tọrọ àdúrà fún Haji Saheed Ọlọ́run lálọ́. Àyà tí mo fẹ́ fi tọrọ fún yín ni pé wọ́n ti rẹ́rìn fún àwọn kan náà lánàá àmọ́ndà tó dò ní wọn padà rí wọn mọ́. حياكم الله. Tó bá yẹ bá a rí nǹkan kan tó dàrú rí tó da tó wá bàjẹ́ àbá ní pé kẹ́ ẹ máa bá a lọ kò lè bàjẹ́ mọ́ ha àmọ́ mẹ́wàá ti ṣẹlẹ̀ nínú ayé yìí. أكرمكم الله. Àyà tí mo fi kí yín òun ni kíkí sí àwọn kòkòrò àwúrèbé kí Ànábì Sùlẹ̀mánà. Bó ṣe bí ọlá Sùlẹ̀mánà ṣe tó àwọn kòkòrò sì rí náà rí. Ọba tó ní kí wọ́n rí náà rí tó wá dúpẹ́ pé èmi náà lọ́lọ́run ṣe yìí fún. أوصيني أن أشكر وأشير لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوسعون. Àwọn náà lẹ kó lọ́wọ́ yìí. أتى إذا أتوا على واد النمل Ó dé ọ̀kan kan bí táwọn àwúrèbé wà. قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يأتمنكم سليمان وجنوده وهم لا يشعرون. Gbogbo ẹni tó wà níbi bí lónìí ló mọ̀ pọ́lọ́ ń kẹ́yìn. Ibi ẹ ti jáde wọ́n mọ̀ pọ́lọ́ ń kẹ́yìn. Ọlọ́mọdé ẹ̀fọ́ lásà wá tinú ayé. آمين. وتبسم ضحكا من قولها. Gbogbo ẹni tí bá ń banújẹ́ nú ayé tí ò rí dùnú àyà ni wọ́n máa ń hàn fún ni wọ́n máa ń ké fún tí banújẹ́ bá pọ̀ nú ayé yẹn tá a fẹ́ kó rẹ́ ni fatabasama ضحكا من قولها. tẹ́ ẹ bá fẹ́ kó máa rẹ́ ni lọ akramakumullah tẹ́ ẹ bá fẹ́ kẹ́ nìyẹn máa rẹ́ ni lọ tí ò ní sunkún mọ́ àyà kan ṣoṣo yẹn أكرمكم الله. asàfùlà. وتبسم. àwọn kan bẹ́ẹ̀ nú ayé nǹkan ṣe wọ́n ṣe nǹkan ni. وتبسم ضحكا من قولها. tẹ́ ẹ bá nídìí ẹ̀ ní jù báyìí lọ Haji Muhammad Saheed ẹ dìde. وقال ربي أوصني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضى وأدخلني برحمتك في عبادك الصالحين. gbogbo owó tó bá dọ̀ lójú ibẹ̀ ẹ̀rín lè wọnú ayé rẹ̀ bọ́lọ̀ ń ṣe pa bàbá wa Raodoh lẹ́ni lónìí tí wọ́n ò mọ bí táwọn wà mọ́ látara Haji Muhammad Saheed tó bá dọ̀ lójú bọ́lọ̀ ń ràn án láàánú tiẹ̀ náà dé ní kíákíá jẹ́ kó ń rẹ̀ gajọ ní tó wà lẹ́gbẹ̀rẹ̀ lọ lẹ́ẹ̀mẹ́ta pé la ilaha illallah. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. ó yá wa tẹ́wọ́. Haji wa Ọlọ́run lálárọ̀ ẹ tẹ́wọ́. ẹ tẹ́wọ́ fatabasama ضحكا من قولها. ẹ̀rín yìí ìdùnnú yìí
kò ní tánù dílé yín mọ́ láyé. آمين. la rabbi Rabbi awzini. awsini an ashkura. àdúrà ẹ̀yọ̀ kan ló kù tẹ́ nídìí inú ayé ẹ nídìí nǹkan kan mọ́ àdúrà ẹ̀yọ̀ kan wọn náà ní kẹ́ máa dúpẹ́ fọlọ́. an ashkura ni'mataka allati an'amta alayya. ọlọ́run wọlá ẹ̀rín tí anabi Suleiman náà ní lára àwọn àwúrò ìbí láti sin lọ ẹkún òní wọnú ayé yìí mọ́. wa ala walidayya. àtẹ̀yìn àti gbogbo àwọn tẹ́ kó lọ́wọ́ ẹ jòkó bá wọn náà ọlọ́run ti gbàdúrà yín gbogbo wọn tó wá wà níbi tó bá rora rẹ pé wá tẹ́wọ́ sọfẹ́ gbọ́fà tí àti wọn mọ̀ kọ́ńtró nǹkan. حياكم الله. láàrin ìṣẹ́jú kan ìsọ nǹkan mẹ́ta tí ń bẹ lára fàtíà fún ọ ọjọ́ tó bá ti mọ̀ ó tún dààmú ká mọ́ sọpọ́lọ́ ń dákun. Olohundakun. tẹ́wọ́ dáadáa wípé ọlọ́run dákun. Olohundakun. ọlọ́run dákun. Olohundakun. àlùbáríkà tí ń bẹ lára fàtíà Àlùbáríkà tí ń bẹ lára Fatiha tó fi ń fèsì tó fi ń fèsì fẹ́ni tí báńkì fẹ́ni tí bá ń ké. má ṣàfisára mi láti sè. Má ṣàfisára mi láti sìn. tó bá dán ọ lójú pé àlùbáríkà fàtíà lè dára rẹ tẹ́wọ́ dáadáa sọ́dọ̀ ọlọ́run. Tẹ́wọ́ rẹ o tó bá dán ọ lójú bẹ́ẹ̀. Waziri. n tó pa masara fàtíà tí o yẹ lómi bisimilayi rahmani rahim ó rò para fàtíà ló wà. Allah. iwájú àwọn bàbá wa àwọn afọwọ́ aláwa yìí bisimilayi wà lọ́tọ̀ fàtíà wà lọ́tọ̀ má dà pọ̀. Yakumullah. ọ̀yà báńkì fàtíà gbogbo ẹni tó bá fẹ́ dà níyàn ọlọ́run mọ́jọ́ àti sọ àṣírí rẹ̀ wá fún ọ àsìkò ti lọ. ọlọ́run ó bẹ̀ bisimilayi. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim. maliki yawmiddin. iyyaka na'budu wa iyyaka nasta'in. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صل يا ربنا وسلم على من. ọlọ́run jẹ́ àrí bàbá pẹ́. Waziri. àjẹ́ ọlọ́run lálárọ̀ wọ́n ti fi bẹ́ẹ̀lì kan wọ́n ti fi ránṣẹ́ sí bàbá wa Àgbà Olohundakun. bàbá wa Àgbà Olohundakun. bàbá ò tí ì lọlé o. insha Allah. bàbá ọlọ́run wọn ò tí ì lọlé. ilé ni bàbá wa. ẹ gbọ́ ni wọ́n sọ fún mi nígbà tí báyà sí. wọ́n ní ọ̀tọ̀ ní olólùfẹ́ ọ̀tọ̀ ní alájọsí. akramakumullah. bàbá fẹ́ràn mi wọ́n tún bá mi ṣe. bẹ́ẹ̀ni. bàbá Olohundakun mọ́ fọlọ́ọ̀bẹ̀yẹ tí ì lọlé. àmọ́ lọ́dọ̀ bàbá wa gba ìjọba.